ọlọ́jọ́ ìbí Ìjókẹ́ o ọlọ́jọ́ ìbí Queen la fi ń kí ọ o ṣe wèrè kó dá wa lóhùn. ọlọ́jọ́ ìbí Ìjókẹ́ o ọlọ́jọ́ ìbí Queen la fi ń kí ẹ o ṣe wèrè kó dá wa lóhùn. Queen Láfin mo tútù tẹ́ lónìí orí mi àfiré ìbàbá dání wáyé o tó fún mi lóhùn ẹnu mi èmi júbà lọ́wọ́ Ọlọ́hun ọba mi òkè ọ̀gbàgbà tí ń gbàrà lára ọba tí ń gbani lọ́jọ́ ìbí ni kábíyèsí o Mr. and Mrs. Jimoh mo kí yín lákọ̀ọ́lápò ẹ kú oríire òní o ibi ò wá ní báyìí lọ́lọ́lọ́hun ọba mi òkè ẹ kú oríire tàwọn ọmọ yìí tí ń sọjọ́ ìbí lòdì o Mrs. Ayẹni Fúnmiláyọ̀ Mary ẹ kú oríire òní ọmọ Bóníkẹ́ Àṣàbí CEO Bonic Beauty World kó gbókó tọ́lọ́lọ́lọ́hun ọba mi òkè Mr. Jimoh Ọlámilékan Joseph Adékọ́lápọ̀ Àkànjí happy birthday to you o ẹ̀gbọ́n àtàbúrò tí ń sọjọ́ ìbí lónìí ẹ kú oríire òní o ọjọ́ ire lọ́wọ́ lédètàn yín wá o ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba àbí oníbú ọrẹ tó tún mú kí ẹ rọ́jọ́ òní láyọ̀ o Queen Láfin o n ò dédé wá o mẹ́bí mo rẹ́ni kejì aya rere tẹ́ ẹ ní ló pè mí o ó ní ìwà o ó ní ìwà mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun ọba tó dá yín sí dọ́jọ́ òní gangan ó ní Queen Láfin mọ́ bọ̀ o wá mọ́ bá mi kí àwọn olólùfẹ́ mi ọ̀wọ́n tí ń sọjọ́ ìbí lónìí o mo rẹ́ni kejì o iṣẹ́ tó rán mi ó dandan ni kí n jẹ ọmọ Bóníkẹ́ Àṣàbí mo ní kó o ká lọ nílé bàbá rẹ̀ Adékọ́lápọ̀ Àkànjí nìṣó nílé ibi tí ń ṣẹlẹ̀ bàbá rẹ̀ gangan ó yẹ ẹ wá mọ́ gbọ́ bí ń ṣe mọ́ pè yín bí ológun ẹrú o mo ní ẹ mọ́ gbọ́ bí ń ṣe mọ́ kí yín bí oníwọ̀fà ọgbọ̀n ẹ wá mọ́ gbọ́ bí ń ṣe mọ́ pè yín ní gbèjègbèjọ ìwọ nílé o tí ń ṣẹlẹ̀ bàbá tó bí yín lọ́mọ mo ní ìwọ nílé o ènìyàn tí ò rè bẹ́ẹ̀ kó mọ́ ṣàfihàn ìwọ ọmọ olódò ọba ọmọ alẹ́ ní àtẹ̀gbẹ́ ọmọ alẹ́ ní ẹ̀wẹ̀rẹ̀ ọmọ atẹ́nigbọ́lá nìyí o ọmọ atẹ́nigbọ́rẹ́ ìwọ tí ò nílẹ̀kùn tí wọn ò ní kọ́kọ́rọ́ o ẹ̀rù wẹ́wẹ́wẹ́ ni wọ́n fi ń délé nílé bàbá tó bí yín lọ́mọ gógógógógógógó ẹ̀yin lọ́ máa káwọ́ sọ́lá o bẹ́ẹ̀ yín lọ́ máa fòbí sọ̀rọ̀ ìwò tó dídẹ̀rẹ́ pé tẹ́nu rẹ̀ ń ka kòròbótó ọmọ Bóníkẹ́ Àṣàbí Adékọ́lápọ̀ Àkànjí kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè ẹ wà ní tẹ́ ẹ ò ní tí lọ́lọ́ọ̀lọ́hun mi ẹ ti péjú sọdún èyí nínú owó ọlá ọmọ àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ àwòjọ péjú ṣe mí ìdòwò tọmọ ni àti àlàáfíà mo ní ẹ ò ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ kẹ́ ẹ gbó bí onígbógbó tìrìgbò kẹ́ ẹ wá gbó bí onígbògbó tìrìgbò mo ní kẹ́ ẹ dàgbà bí àwọn àgbàkan tí wọ́n fẹ́ wú parí tí wọ́n fẹ́ rí kí tóbi ẹ nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè. iṣẹ́ tí mo jẹ́ kì í ṣe àdájẹ́ o ìyàwó yín mo rẹ́ni kejì aya rere lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ ló ní kí wọ́n mọ̀ pé yín o pé ọdún èyí kò ní jọ́dún àṣemọ́ lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè ní Mrs. Ayẹni Fúnmiláyọ̀ Mary CEO Bonic Beauty World awẹ́lẹ́wọ̀ obìnrin aya rere lọ́dẹ̀dẹ̀ Ayẹni o ọdọọdún ni sáà ń gbé erúwé o ọdọọdún ni pèrèdè ń máwọ̀ tuntun wáyé ó mọ bẹni lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè Mr. Jimoh Ọlámilékan Joseph arẹwà ọkùnrin ni ó o arẹwà ọkùnrin tó ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọ̀sẹ̀ tí wọ́n ní tèmi ni ó gbà tèmi ni ó mú o ìgbà ọdún láyé o mo ní ọjọ́ kan ṣoṣoṣoṣoṣo ní lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè mo rẹ́ni kejì o mo ti jíṣẹ́ tó rán mi kí n wá mọ́ relé bàbá tó gbé bí mi lọ́mọ gógógógógógó à ń bẹ nítòsí o Queen Láfin entertainment àwa ni ẹ pè jiggle work cultural display wàá birthday surprise MC
wedding engagement ceremony cultural display àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń bẹ nítòsí ẹ pè wá ká bá yín gbáyẹyẹ